àwọn PDP fẹ́ kí Mákindé gba ipò pírẹsidẹ́ǹtì lọ́wọ́ Tinubu. Ọ̀nà wo ni yóò gbé gbà? Láti ibí yìí títí dé ilẹ̀ Kùsàǹgbà, ẹ̀rín ò yàtọ̀ o. Kódà títí tó fi dé àárín àwọn òyìnbó aláwọ̀ funfun, ẹnu náà ní kálukú fi ń rìn. Àwọn olóṣèlú kò yàtọ̀ síra wọn. Kìnní kan ṣẹlẹ̀ nígbà kan láàrin ìlú Abẹ́òkúta lọ́dún 2003 ní o. Nínú oṣù kẹwàá ọdún náà ni, nígbà tí kò tí ì pé oṣù mẹ́rin tí Ọ̀túnba Gbẹ́ngà Daniel di gómìnà ìpínlẹ̀ Ògùn. Olówú ti Òwu Abẹ́òkúta ìgbà náà, Ọba Ọláwálé Àdìsá Ọdẹ́lẹ́yẹ ló ń ṣe ètò àtúntò ìjọba agbègbè rẹ̀. Ó sì yan àwọn kan tó pè ní alákòóso. Ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ náà wà nínú wọn. Ìbíkúnlé Amósùn náà wà níbẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Òwu tó ń ṣe sẹ́nẹ́tọ̀ l'Àbújá. Bí gbogbo wọn ti jókòó, bẹ́ẹ̀ ni ìjòyè ńlá pàtàkì náà dìde. Ìjòyè Òwu náà jẹ́ pàtàkì nítorí dókítà àgbáyé ni. Kódà ó ti ṣe olórí ọsibítù ńlá ìjọba àpapọ̀ kan rí. Kò sì tí ì pẹ́ rárá tó ṣẹ̀ṣẹ̀ fẹ̀yìntì. Nídìí èyí, olórúkọ ńlá ni. Ohun tó wá ṣẹlẹ̀ níjọ́ náà kò yé ẹnìkan o, nítorí bàbá náà kì í ṣe olóṣèlú. Àmọ́ òun ló dìde tí wọ́n ní kó fi àwọn àlejò pàtàkì hàn. Bí bàbá náà ti fi Ọbásanjọ́ hàn tán, nígbà tó dé orí Daniel, ọ̀rọ̀ tó sọ ya gbogbo ìjókòó náà lẹ́nu. Bàbá yìí ní gómìnà tó jókòó tí gbogbo wọn ń rí yìí o, Ọlọ́run nìkan ló fi ta gbogbo ilẹ̀ Yorùbá lọ́rẹ o, nítorí gbogbo iṣẹ́ tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ṣe ní Western Region nílẹ̀ Yorùbá tí à ń pariwo ẹ̀, oṣù mẹ́rin péré ni gómìnà yìí ti fi ṣe gbogbo ẹ̀ o. Ọ̀rọ̀ náà ya gbogbo àwọn tí wọ́n jókòó lẹ́nu débi pé kò sẹ́ni tó lè gbin pẹ́kẹ́. Kódà àwọn alátìlẹ́yìn gómìnà náà tí gbogbo wọn wà ńbẹ̀ àti àwọn tí wọ́n jọ ń ṣe PDP kò lè wí kinní kan, kò sì sẹ́nìkan tó pàtẹ́wọ́. Níbi tí ọ̀rọ̀ náà ya àwọn èèyàn lẹ́nu dé nìyẹn. Àmọ́ ní 2011, lẹ́yìn tí Daniel ti gbéjọba sílẹ̀, tí àwọn EFCC ń tì í lọ́pọ̀npọ̀n tí wọ́n ń taari ẹ̀ lọ sílé ẹjọ́ ní Ìṣàbọ̀ lábẹ́òkúta yìí kan náà, kò sẹ́ni tó rí bàbá sọ̀rọ̀sọ bótò yìí nílé ẹjọ́. Wọ́n ti dá Daniel dá ìṣòro ẹ̀. Èyí sì fi òwe Yorùbá hàn dáadáa pé àbánidá kì í báni débẹ̀. Ẹnu làwọn èèyàn yóò fi tèèyàn débì kan, àmọ́ títọ̀hún bá padà bójú wẹ̀yìn bí nǹkan bá dàrú, tọ́hún ò ní rí ẹnìkan. Ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ yìí náà fẹ́ jọ bẹ́ẹ̀, àmọ́ kì í ṣe bẹ́ẹ̀ tán o, nítorí oníkùn ló mọ ohun tí òun jẹ síbẹ̀ kó tó lè sọ pé òun ti yó. Wọ́n ní kí Ṣèyí Mákindé, ẹnjìníà tó ń ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, máa bọ̀ kó wá du ipò ààrẹ lọ́dún 2027. Òun náà sì ti sọ̀rọ̀ láìmọye ìgbà pé ṣé òun kéré jù ni? Òun kò kéré rárá láti du ipò ààrẹ, nítorí òjò ti ń pa ẹgún òun náà bọ̀ nídìí òṣèlú ó tó ọjọ́ mẹ́ta. Bí èèyàn bá sì wò ó lóòótọ́, ipò gómìnà ní ìpínlẹ̀ kan kì í ṣe kékeré. Gẹ́gẹ́ bí orin olórin, ẹnìkan ti tọrọtọrọ, ó ti tọrọtọrọ, ẹnìkan ti tọrọtọrọ tí Ọlọ́run ò fún un. Bí Ọlọ́run bá sì fa ẹnìkan yọ láàrin ẹgbẹẹgbẹ̀rún aráàlú pé kó ṣe gómìnà lé wọn lórí, irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe èèyàn kékeré láwùjọ wọn. Bóyá ni kò jẹ́ irú ẹ̀ ló ń ṣe Mákindé àti àwọn tí wọ́n ń pè é, tí wọ́n ń sọ pé àṣẹ̀ṣẹ̀ jáde síta kan ibi rere ló máa já sí, pé kó wọlé, ilé bàbá ọmọ kì í bu ọmọ lẹ́rù, Mákindé wọlé. Àmọ́ àwọn kan sọ pé wọ́n máa fẹ́ tàn fẹ́kùn pàjẹ́ lásán ni. Wọ́n ní ohun tó wà nílẹ̀ yìí àtàrí àjànàkú ni o, kì í ṣẹrù ọmọdé, pé apá ọmọdé kò ká igi òṣì, èèwọ̀ ni. Àmọ́ àwọn tí wọ́n fẹ́ kí Mákindé jáde wá du ipò ààrẹ sọ pé kò sí ẹ̀rù kankan tó yẹ kó bá a, pàápàá nípa Tinubu. Wọ́n ní lójú gómìnà Ọ̀yọ́ náà, àjàtì àwọn ní Tinubu, àjàtì àwọn tí ń kọ́ àparò lọ́gbọ́n, nítorí àparò ti rí ibi tí àwọn ti já, ó ti mọ ọgbọ́n tí àwọn ọdẹ fi mú ẹyẹ lóko. Pé Mákindé ti mọ irú òṣèlú tí Tinubu ń ṣe nítorí àjọṣe wọn tí wọ́n jọ ṣe ní 2023. Kò sì lè wá bẹ̀rù ẹ̀ mọ́ nígbà tí àṣírí kinní náà ti tú sí i lọ́wọ́. Wọ́n ní àjànàkú kò gbọ́dọ̀ rí alájá kó torí ẹ̀ sá, torí àjànàkú kò tú lójú alájá nígbà tó jẹ́ onígbà ajá kò gbọ́dọ̀ lépa erin. Wọ́n ní Tinubu kò lè halẹ̀ kan mọ́ Mákindé pé kó yá tètè jáde kó gba ipò ààrẹ lọ́wọ́ ẹ̀ ni. Lára àwọn tó ń sọ báyìí síta ní alága ẹgbẹ́ PDP ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀, Alhaji Kúnmi Mustapha, ẹni tó ní kò sí kinní kan
tí wọ́n fi ń ṣe ààrẹ tí Mákindé kò ní. Níbi tó sì ti bá iṣẹ́ ìlú dé báyìí kò sí ohun kan tó tún gbọ́dọ̀ dá a dúró mọ́. Mustapha kọ̀wé síta lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 29 oṣù karùn-ún tó ṣẹ̀ṣẹ̀ parí yìí ni o. Ó ní òun wo òkun o, òun wo ọ̀sà. Nítòótọ́ òun ò rí igi méjì obì nígbó, òun kò rí ẹni tí ipò ààrẹ tọ́ sí ju Ṣèyí Mákindé lọ. Gọ̀mí Mustapha ní bí nǹkan ti rí tó dàbí pé gbogbo ẹ̀ ti bọ́ lọ́wọ́ ẹgbẹ́ PDP yìí. Òun mọ̀ pé tí ẹgbẹ́ náà bá rí olóṣèlú gidi bíi Mákindé, PDP yóò tún jíǹde, wọn yóò sì gbàjọba lọ́wọ́ ẹni yòówù tó bá gbé e dání. Ó ní ọkùnrin gómìnà náà ti jẹ́wọ́ pé akin lòun lójú ogun àti pé kò sí gàràjẹ́ kan tí ọlọ́kọ́ yóò ṣe níwájú àpáta ńlá. Ó ní yàtọ̀ sí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ o, òun kò tí ì tún rí olóṣèlú kan láti agbègbè ilẹ̀ Yorùbá yìí tó ní ètò tí yóò yọ àwọn mẹ̀kúnnù kúrò nínú ìdè iṣẹ́ àti òṣì tí yóò sì kó gbogbo ọkàn ẹ̀ sínú kinní ọ̀hún tó tún ju Mákindé lọ. Nítorí bẹ́ẹ̀ kí Mákindé má dúró mọ́ jàre, ààyè ń retí ẹ̀ kó tètè jáde. Bẹ́ẹ̀ kì í ṣe Mustapha nìkan ni yóò kọ́ sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ o. Nínú oṣù kọkànlá ọdún 2024 tó kọjá yìí, ẹgbẹ́ kan jáde láti Àbújá, Progressive Youth ni wọ́n pe ara wọn. Wọ́n kọ̀wé gígùn sí Mákindé. Wọ́n ní bí nǹkan ti rí yìí kò sí ẹlẹ́gbẹ́ nínú àwọn gómìnà tó kù. Àwọn ohun tó ṣe sì ti fi hàn bí akọni ńlá. Nítorí bẹ́ẹ̀ ní báyìí ohun tó kù ni láti du ipò ààrẹ. Ó sì dá àwọn lójú pé yóò wọlé. Ààrẹ ẹgbẹ́ yìí ọmọọba Christopher Odianerewo àti akọ̀wé ló fọwọ́ sí ìwé náà tí wọ́n ní àwọn ń dúró de Mákindé o kó dá àwọn lóhùn kíákíá kó tètè máa bọ̀ kó wá du ipò ààrẹ. Nínú oṣù kẹrin ọdún tá a wà yìí ẹgbẹ́ míì tún jáde o ní ọjọ́ 22 oṣù ni. Ẹgbẹ́ eléyìí ẹgbẹ́ àwọn ọ̀dọ́ náà ni the People Democratic Party National Rebranding Forum. Àwọn ní gbogbo hílàhílo tó wà nínú PDP báyìí. Ẹnìkan náà tí àwọn rí tó lè kó ẹgbẹ́ náà yọ ní Mákindé. Ọ̀nà tí yóò sì fi fa ẹgbẹ́ náà yọ ni kó wá díje kó kojú Tinubu kó gbàjọba lọ́wọ́ ẹ̀ kí ohun gbogbo lè dáa fún Nàìjíríà ni. Wọ́n ní pẹ̀lú gbogbo ariwo tí Tinubu ń pa, irú ìdàgbàsókè tó wà ní Nàìjíríà báyìí kò tó ìdàgbàsókè tí Mákindé mú bá ìpínlẹ̀ Ọ̀yọ́. Pé jápa tó wá gba gbogbo ìlú kan báyìí lára àìṣe dáadáa tó ìjọba Tinubu ni. Lọ́rọ̀ kan kò sí ohun tí àwọn ń fẹ́ ju kí Mákindé jáde wá du ipò ààrẹ lọ. Bí àwọn ti wí yìí bẹ́ẹ̀ náà ni ẹgbẹ́ the Brave New Vision Support náà jáde tí wọ́n ní tí Nàìjíríà bá fẹ́ dáa tí àwọn ọmọ Nàìjíríà pàápàá bá sì fẹ́ràn ara wọn, Mákindé ni kí wọ́n yáa fà kalẹ̀ kó wá du ipò ààrẹ lọ́dún 2027 o. Àwọn ẹgbẹ́ náà pè pàdé àwọn alákòóso ẹgbẹ́ wọn ní ẹlẹ́kùnjẹkùn ni o. Ìyẹn láti ìhà gúúsù Nàìjíríà, wọ́n pe àwọn ará South West, wọ́n pe ti South East àti ti South South. Gbogbo wọn sì panupọ̀ pé lẹ́yìn Mákindé kò tún séèyàn, òun nìkan làwọn ń fẹ́ o. Béèyàn bá ń fojoojúmọ́ wẹ ọṣẹ àwúre, nǹkan ẹ̀gbọ́n ò gbọ́dọ̀ dáa jù báyìí náà lọ. Ṣùgbọ́n àwọn kan kò rí kinní náà bẹ́ẹ̀ rárá o. Àwọn tí wọn ò fẹ́ èyí tí Mákindé fẹ́ ṣe yìí ni wọ́n kàn fẹ́ la orí ẹ̀ mọ́ àpáta ńlá ni. Wọ́n ló dàbí ìgbà tí rélùwéè ń kọjá lọ tí mọ́tò kan wá lóhùn mẹ̀sí ọ̀bọ̀kún tó dúró sójú irin, ṣé bí yóò kàn parẹ́ lásán ni. Ẹgbẹ́ APC lọ́yọ̀ọ́ ní ṣé ohun tí wọ́n bá a sọ nìyẹn. Wọ́n ní kó ṣèjọba kó dáa kó mú ayé dẹrùn fáwọn aráàlú, kàkà kó ṣèyẹn ó ń lépa pírẹsidẹ́ǹtì kiri, pírẹsidẹ́ǹtì kọ́ pírẹsidẹ́ǹtì ní. Ọláwálé Ṣádáre alukoro APC ìpínlẹ̀ Ọ̀yọ́ ní kí ẹnikẹ́ni má bẹ̀ Mákindé pé kó má jáde o, pé ohun gbogbo fi dáa ni. Màálùú tó súnké ni ìdùnnú mọ́là ní sáábó nítorí owó ẹ̀ yóò fi pọ̀ sí ni. Pé ohun tí yóò tẹ ẹgbẹ́ PDP rì pátápátá nìyẹn bí wọn ò bá rẹ́ni fà kalẹ̀ láyé wọn mọ́ tó bá jẹ́ Mákindé ni wọ́n gbé wá. Bẹ́ẹ̀ lóòótọ́ ẹni tó bá fẹ́ pa ìdílé adìẹ run ni yóò sọ pé kó lọ síbi sàrá ìyá àwòdì kó tún kó àwọn ọmọ ẹ̀ lẹ́yìn lọ. Àbí nígbà tí ọ̀kan nínú àwọn ọmọ àwòdì kú lójijì ni wọ́n bá ní kí ìyá wọn rúbọ nítorí ikú àkúfà kó má di pé àwọn míì tún ń kú léraléra. Èèyàn wá mọ bí adìẹ ṣe gbọ́ ló bá lóun yóò jẹ sàrá ló tún kó àwọn ọmọ ẹ̀ dání. Ètùtù ìyá àwòdì kò wá ti gbà báyìí bí. Ayọ̀délé Fáyọ̀ṣe náà sọ̀rọ̀ lórí tẹlifíṣàn Channels lóṣù kẹrin tó kọjá. Ó ní nígbà tí òun gbọ́ ariwo yìí tí òun tún rí ìpolówó kan lórí ayélujára, òun fi ìpolówó náà ránṣẹ́ sí Mákindé fúnra ẹ̀ pé Mákindé pe òun tó sì sọ fóun ni pé
òun ò ní jẹ́ kẹ́nikẹ́ni lo òun láti dènà de ọmọ Yorùbá bíi tòun. Fáyọ̀ṣe ní òun jẹ́rìí Mákindé o kò jẹ́ jáde láti wá kojú ọmọ Yorùbá bíi tiẹ̀ lásìkò ìbò ààrẹ nítorí òun náà mọ̀ pé wọ́n kàn fẹ́ lo òun lásán láti ṣe àkóbá fún aṣíwájú Tinubu ni. Ọkùnrin gómìnà Èkìtì tẹ́lẹ̀ náà ní Mákindé kò tí ì sọ nǹkan míì tó yàtọ̀ sí yẹn fóun. Òun sì nígbàgbọ́ nínú ẹ̀ gidi pé kò ní jáde. Àmọ́ Mákindé fúnra ẹ̀ ti sọ̀rọ̀ lẹ́yìn yẹn o. Ó ní gbogbo ohun tí wọ́n fi ń ṣe ààrẹ lòun ní o. Òun lágbára ẹ̀, òun ní ìrírí ẹ̀, bẹ́ẹ̀ ni kárúfín òun gbé ipò pírẹ́sídẹ́ǹtì Nàìjíríà dáadáa. Pé tó bá jẹ́ nǹkan tí Nàìjíríà fẹ́ nìyẹn. Tó bá jẹ́ ohun tí ẹgbẹ́ òṣèlú òun fẹ́ nìyẹn o. Kò sí ẹ̀rù kankan tí yóò bá òun lórí ọ̀rọ̀ yìí. Torí àjànàkú gan ò léèkàn, ọba tí yóò mú irinṣo kò tíì jẹ. Ọ̀rọ̀ wa ti di hàhẹ́n báyìí o. Kálukú fọwọ́ lẹ́rán wọ́n ń wòye ni. Torí gbogbo ètò tó ń lọ, gbogbo ariwo tó ń tọ̀dọ̀ àwọn olóṣèlú àti ẹgbẹ́ ọ̀dọ́ oríṣiríṣi jáde yìí pé kí Mákindé sá jáde àti ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu òun náà. Ajá ní tóun ò bá dé oko rí ni, òun ò bá sọ pé ọ̀run ni wọ́n ti ń kálá wálé. Ẹni bá mọ bí àwọn olóṣèlú ti máa ń hùwà yóò ti mọ̀ pé àfàìmọ̀ kí Mákindé má gbọ́rọ̀ sáwọn ẹgbẹ́ yìí lẹ́nu o ni yóò bá jáde lójijì pé òun ti ṣe tán, òun fẹ́ du ipò ààrẹ o. Nígbà náà ni gọ̀ǹgọ̀ yóò sọ. Ọláyíwọlá Alága ló ṣe àyẹ̀wò ìdíje pírẹ́sídẹ́ǹtì bóyá Mákindé yóò jáde tàbí kò ní jáde fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.